ẹ̀yin tèmi ẹ káalẹ́ bí tẹ́ ti ń wò mí, ẹ káalẹ́ o, ẹ káalẹ́. Adẹ̀kú gbogbo bó ṣe ń lọ ní àgbáyé o, ẹ káalẹ́. Orúkọ tèmi ò yípadà, Kẹ́mi Bùkọ́lá lórúkọ tèmi ń jẹ́. Ṣé dáadáa ni a bá yín o? Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní alẹ́ yìí. Mo máa sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ ní àgbáyé. Mo dẹ̀ máa sọ̀rọ̀ nípa àwọn ọmọ Nàìjíríà, àwọn ọmọ Nàìjíríà àti àwọn ìjọba. Lákọ̀ọ́kọ́ kí tó máa lọ, mo kọ́ máa ṣàdúrà. Ọlọ́run Ẹlẹ́dàá, bó ṣe ń lọ ní àgbáyé, àrùn coronavirus yìí kò ní yálé gbogbo wa, orí wọn ò ní gbàbọ̀dè, Ẹlẹ́dàá wọn ò ní gbàbọ̀dè, afẹ́fẹ́ òdì kò ní fẹ́ sí wa, etí la máa fi gbọ́. Láìpẹ́ láì jìnnà Ọlọ́run dẹ̀ máa bá wa kó ẹsẹ̀ kúrò ńlẹ̀ lágbára Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ wa Ọlọ́run ní fi ẹ̀ṣẹ̀ wa kó fi bí wa o. Bó ṣe máa rí fún gbogbo wa nìyẹn o, kórí wa má gbàbọ̀dè. Àmín o. Bí mo ṣe ń sọ lórí ọ̀rọ̀ coronavirus tó ń lọ nílùú yìí, máa sọ nǹkan tí ìjọba fi jẹ̀bi díẹ̀. Àwọn ará ìlú náà, tiwa náà wà lára wa. Mi yọ èmi gan alára, mi yọ ara mi sílẹ̀. Mo fẹ́ sọ fún yín pé tó bá jẹ́ àrùn coronavirus yìí, tó wá pé bíi Nàìjíríà, Áfíríkà ni coronavirus yìí ti bẹ̀rẹ̀ ni, ẹ̀yin tèmi, mo mọ̀ wípé kò lè wọ Europe, kò lè wọ Amẹ́ríkà, láéláé kò ní wọ Benin. Mo jẹ́rìí àwọn òyìnbó, wọn ò ní jẹ́ kó wọ̀lú wọn. Láàjọ tó ti ń pariwo pé ó ti dé ìlú kan o, ó ti dé Italy o, ó ti dé Amẹ́ríkà o, ó ti dé kinní kan o, tí gbogbo orílẹ̀-èdè tó ti shut down gbogbo airport, gbogbo port, anywhere tí àwọn nǹkan òkèrè tó ń gbà wọlé, wọ́n shut everywhere down. Nàìjíríà sì ń wò ó. Àìsàn ẹ ti wọlé, ó ti wọlé sí wa lára dáadáa. Ó di pé wọ́n ní òkè o, kí airport kan close ẹ̀. Mo dẹ̀ mọ̀ nǹkan tó fà á ni pé ọmọ wọn ó wà lọ́hùn-ún, wọ́n fẹ́ kí ọmọ wọn wọlé ná, ó di pé wọ́n close ẹ̀ down. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Àwọn òyìnbó ń ṣe bẹ́ẹ̀. Òun ló jẹ́ kí àìsàn yẹn kó wọ Nàìjíríà báyìí, ó dẹ̀ ti wọ Nàìjíríà báyìí. Ní ìgẹ́ta bẹ́ẹ̀ 80 something, ní àárọ̀ yìí ó ti di 1 something. Ẹ̀dẹ̀ wá wò wá Nàìjíríà, kọ́nà kó ṣàánú wa ni. Àléèyàn, adẹ́tẹ̀ ni wá, àléèyàn. Ṣé mo pé adẹ́tẹ̀ kò ní ọwọ́ tó máa fi ṣe nǹkan kan, òun ni wá ní Nàìjíríà yìí. Ní èèyàn rárá, kọ́nà kó ṣàánú wa. Gbogbo bí àwọn orílẹ̀-èdè mímọ́ ṣe help àwọn èèyàn wọn, àrírò ẹ̀ Nàìjíríà yìí. Nígbà tí wọ́n close the airport, àwa táwa lábàpá àṣì ń lọ bí iṣẹ́, bó ìdẹ̀rù wá ń bà mí, ó ní ṣé ìdẹ̀rù ibi táwa wà yẹn, access card ta fi ń wọlé, ẹ máa tẹ ẹ̀ka kẹ́ tó wọlé ni, top print ni kẹ́ tó wọlé, ibi kan náà dẹ̀ ní gbogbo a máa tẹ̀ ká tó wọlé. Ẹ̀rù wá ń bẹ̀ mí pé ṣé kíní tó bá tẹ̀ wà lára èèyàn kan tí gbogbo à ń tẹ̀ káńbì kan, tá à ń tẹ̀ káńbì kan, ṣé kíní ò lè ràn yàn ni? Mo tún ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ gbà mí. Ìgbà tó di ọjọ́ Wednesday lèmi tiẹ̀ ti jókòó lé tèmi níwájú náà tì mí. Ṣé ní kan tí mo wá fẹ́ sọ nípa àwọn ọmọ Nàìjíríà, àwa gan náà ní lọ́wọ́ àdìsẹ́rù. Ẹ wọ́n pariwo ìjọba ò fún wa lówó oúnjẹ, ìjọba ò fún wa lówó, kíní kan ọjọ́ tí mo ń sọ yẹn pé tí mo ń complain ní gbogbo àpò àtòbí mẹ́fà tí mo ń complain, àwọn Ìgbò ló kọ́ dáhùn. Because you get money, that's why kíní kan ló bẹ̀rẹ̀ sí sọ rubbish. Mo wá wò pé mo wá sọ fún àwọn èèyàn pé okay o, tó bá jẹ́ pé ogun ló ń jà wá, kọ́nà má yẹ kó ogun jà wá ní Nàìjíríà, ṣé àníjókòó lé ni? Nǹkan tí mo bí wọn tá pé ogun ló dé, gbogbo a máa jókòó lé ni. Ọ̀rọ̀ yóò ṣe pé mo lówó lọ́wọ́, bó jẹ́ gàrí ilé agbára ẹ̀ka atagígún ni o, Brasile. Eléyìí tí pé àwa gan holiday tí ìjọba fún wa gan kò dùn máwọn kan nú. N gbọ́dọ̀ jọ wọlé èdè tí mo ti ṣe tó wà lọ́wọ́ mi.
mo ti yá jókòó iṣẹ́ ọ̀kan ṣoṣo tó wà lọ́wọ́ mi ní ìsìn tó kù sí mi lọ́wọ́ ẹni yóò mú bíléèdì wá ní inú mi tẹ̀ wá dùn original bíléèdì ò tí di ọwọ́ mi so àdẹ ti parí iṣẹ́ kó mú original wá ọjọ́ wọ́n lè jẹ́ mo pé kó jápò tẹ̀ pé lọ́jọ́ Friday gan ni mo ti parí iṣẹ́ àmàkọ̀tẹ̀ fún ọmọ yẹn kó lọ bá mi ṣe shipping company kó bá mi gbé mọ́tò ẹ̀ fún ni ọlọ́dẹ wàá ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ kò tí ì rí original bíléèdì mú wá èmi ti jókòó lé kì í ṣe gbogbo àwa Nàìjíríà gan àwa gan náà kì í gbọ́rọ̀ ẹ máa gbọ́rọ̀ ìjọba àwa gan ní lọ́wọ́ àdìsẹ́rù lóòótọ́ ìka ò dọ́gba èmi náà mọ̀ pé ìka yìí kò dọ́gba gbogbo àwọn tó ń tajà yẹn náà kó ṣe gbogbo ẹ̀ náà nǹkan tèmi ń bi wá ni tí mo ń bi ẹ̀yin tẹ́ ń wò mí àti àwọn tẹ́ kó tó máa wò mí tí bá ṣe tán ẹ mọ nǹkan tí mo ń bá ní pé tó ẹ pé ogun ló jà wá ṣáà ní jókòó lé a máa jókòó lé o gbogbo wọn ń sọ̀rọ̀ eléyà sọ̀rọ̀ ẹ ń jọba fún wa lówó kíní kan ẹ ti mọ ìjọba tẹ́ ẹ ní pé wọn ò ní fún yín ọ̀rẹ́ mi kan ló ti ẹ̀ pè mí lọ́jọ́ wẹ́rẹ́ tí mo wá lé ẹ̀ wọ́n sọ pé ìjọba sọ pé máa fún wa lówó wọ́n pé máa fún wa tẹ́tẹ́ mo ní irọ́ ni èmi ti mọ ìjọba tá a ní tó dẹ̀ máa fún wa lówó 20% èèyàn náà máa fún lówó 20% èèyàn náà máa fún lówó mo ń sọ fún yín ẹ ṣe jẹ́ ká gbára wa là àní èèyàn ẹ jẹ́ ká gbára wa là kó ná àwọn ẹni bíi kákọ́ fúnra wa ní kákọ́ save ẹ̀mí wa ná tí àìsàn yìí bá dé agbára owó gan ò ní ka o tó bá di pé wọra tán tí àìsàn yìí bá dé wàhálà ìtàlá wọn ò ní dá iná àwọn olówó náà ń dá lóhùn for now ìwọ tó bá jẹ́ olówó ẹ mọ̀ pé àìsàn olówó ni ìwọ tó bá jẹ́ olówó tó bá débẹ̀ tó jẹ́ olówó wọn á dẹ̀ lóhùn ìwọ tó bá jẹ́ tálíkà tó mọ̀ pé ọmọ nobody ni ẹ wọ́n á wọ ẹ síbì kan ni ìgbà mélòó lèèyàn fi ń kú so ọdúndé tíjọba fún wa yẹn lójú tèmi kò pẹ́ lójú tèmi ọdúndé tó fún wa yẹn ó pẹ́ mi kí ẹ pé mo ní owó o ṣùgbọ́n àṣírí ló bò ó yẹ ká máa ní tẹ́lọ́rùn pẹ̀lú gbogbo tá a bá ń ṣe ìgbẹ́ tí ń gbọ́ fìrìfìrì yẹn lọ́jọ́ Wednesday ẹni wájú náà ìgbà tí mo kúrò níbi iṣẹ́ mo gba Àpápá lọ ni ibi tí wọ́n ti ń ta àwọn ẹja yíyan yẹn èmi àtọ̀rẹ́ mi adébẹ̀ ara rẹpẹtẹ àkọsílẹ̀ mo ní bá délé mo dé lọ́jọ́ Wednesday gbàdúrà máa ti tọ̀ọ̀dẹ̀ mo sá gbogbo ẹgbẹ́ tẹ̀ ti gbẹ already gàárì gbogbo oúnjẹ pẹ́pẹ́pẹ́ yẹn ẹ ra sílé kí ló fi ń ṣèyàn tẹ́wọ́n bẹ̀rẹ̀ pé ìjọba fún wa lọ́dídé ìjọba fún wa lọ́dídé kí la fẹ́ máa jẹ ẹ mọ̀ pé ẹ̀ níjọba ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ mọ̀ ẹ̀kọ́ tẹ́ máa ń ṣe mistake ẹ máa ń dá inú ara yín dùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ níjọba ìjọba wo ló ráyè tí yín ìjọba ò ráyè tí yín kí lẹ wá ń dààmú ara yín fún tẹ́wọ́n ń sunkún ìmọ̀ ẹ̀ fún yín lówó ṣe bí ìjọba òfin lówó nìsí àwọn olójú àánú wọ́n ti jáde wọ́n ti ń fún àwọn èèyàn lóúnjẹ irú àìntí wa matron wa ní Àpápá àìntí Tóyìn Kọ́ládé kọ́nà bá mi bùkún wọn àwọn náà ti pọ́n oúnjẹ mọ́mí ẹ́sà bọ́ọ̀dù náà àwọn náà ti pọ́n oúnjẹ kọ́nà bá mi bùkún wọn ọwọ́ wọn ò ní kan ìsàlẹ̀ àpò gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ náà ti bọ́ síta tó ti ń ṣàánú fáwọn èèyàn èmi gan tí mo jókòó yìí gan ìwé màkọ́tẹ́ pé máa bá a fọlẹ̀ ń bí pẹ̀lú àwọn tí mo mọ̀ ládùúgbò tí mo mọ̀ pé ó kù díẹ̀ káàtó nǹkan tèmi náà ni mo fún wọn ṣé rí ní àsìkò tá a wà ẹ̀yin tẹ́ wà lọ́hùn yẹn náà ẹ ran àwọn fámìlì yín lọ́wọ́ ẹ fi owó bí òtẹ́jú 10,000 ẹ fi ránṣẹ́ sí wọn ẹ má jẹ́ kó máa sọ pé ìjọba ò ní fún wọn lówó tọ́lẹ̀ máa fún wọn lówó ìdajì èèyàn ló máa rówó so kí la wá ń dara wa láàmú fún a nílò láti máa dara wa láàmú èmi àlá tí ò lè ṣe èmi ò ń sọ kí wọ́n máa sọ pé kíní kan ìjẹ́ pé bí àwọn ń sọ̀pọ̀tì ìjọba yẹn ṣùgbọ́n wọn ò ní ṣe é ẹ wo àìsàn ẹni ìsìn kọ́nà lọ́jọ́ ìmáyẹ̀ kó wá gbàbọ̀dé àìsàn yẹn tó máa fi tọ̀ láǹsì ẹ̀ tún gbé yẹn àwọn tó tuntun ní nídìí pé wọn tètè close airport torí ó tẹ fẹ́ rí wọn ìjọba tẹ̀ tó wá ṣe lè tó wá yà mí lẹ́nu tí mo gbọ́ pé ìjọba wa yìí tara wọn nìkan náà mọ̀ port tinker port ó yẹ kán ti tì í ẹ mọ̀ tó ṣẹlẹ̀ wọ́n lọ bí iṣẹ́ lẹ́nu èmi ò lọ o wọ́n lọ bí iṣẹ́ lẹ́nu ẹ wá mọ̀ nǹkan tó wá yà mí lẹ́nu jù àwọn ọ̀rẹ́ mi tó lọ bí iṣẹ́ lẹ́nu pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ mi tó ń lọ ẹ mọ̀ nǹkan tí wọ́n sọ àwọn kọ́sítọ̀mù ẹ̀ láti máa sọ fún wọn pé àwọn oníṣẹ́ lọ́la àgbà tó ń pè mí aráka mọ́ ni wọ́n níṣẹ́ lọ́la kẹ̀ tí wọ́n dẹ̀ ní kò síṣẹ́ ń bá gbé fóònù bá pe ọ̀gá kan bẹ́ẹ̀
bá ní gbà wọn ní ṣé ó ní àwọn máa wá o bó bá lè ṣe máa rí mọ́tò ó ní àwọn máa wá mọ́gbọ́n tó ń dá ìjọba wọn ní ọgbọ́n bàjẹ́ wọ́n lè ti pẹ́ tó ti máa ń ṣe fún wa gbogbo wàhálà tó bá ṣẹlẹ̀ orí importer ló máa ń dalé ẹ̀yin importer tẹ wà lọ́hùn yẹn ṣé ẹ rí nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní ìṣiṣẹ́ nígbà tó ní custom ti ní òun lọ bí iṣẹ́ àwọn shipping company náà máa ní pé àwọn wá bí iṣẹ́ wọ́n lè ti mọ̀ pé àwọn agent ò ní wá agent wa máa wá bẹ́ẹ̀ agent tó yẹ pé ó ń gbé ní kokonọ́ọ̀tì àwọn tó ń gbé ní kí ló kọ sọdá omi igbó ológun tó yẹ pé wọ́n tẹ̀ máa sọdá sí inú tínkà yẹn àwọn ló máa lè wá ẹjọ́ torí Ọlọ́run tó bá di pé báyà bá wọlé after 2 weeks yẹn dumorage shipping company àkà fún tẹ bá ní ẹwà ẹ ń jà wọ́n ṣe báwọn wá bí iṣẹ́ kọ́sọ̀mù náà ó lè jẹ́ kọ́sọ̀mù méjì ló máa wà bẹ́ẹ̀ ọ̀kan o wọ́n ṣáà máa fi yẹn ṣe kínní àwọn shipping company náà ó lè gbogbo òní wá tán o wọ́n máa pínṣẹ́ yẹn fúnra wọn nígbà tó ti mọ̀ pé àwọn èèyàn ń wá bẹ́ẹ̀ tó ọgbọ́n tí wọ́n fi ní yọ owó dumorage yẹn òun làwọn shipping company àtàwọn custom yẹn ẹjọ́ owó wo ni ìjọba wa ń wá tó ju ẹ̀mí ará ìlú lọ láti ọjọ́ ẹ̀kọ́ máa ti port mo yìí gbọ́ ní ìsinmi tí gbàgbọ́ o tó bá di àárọ̀ ńlá màá tún pa àwọn èèyàn tó bá náà lọ bí iṣẹ́ ìgbẹ́ mo ṣe máa gbà bẹ́ẹ̀ tí mo mọ̀ pé wọ́n máa lọ torí kì í ṣe iná tí ń ṣe fún wa tó bá gbọ́ àwọn olùdé eléyìí tá a ṣe gbẹ̀yìn olùdé wo la ti ṣe gbẹ̀yìn náà ẹ jẹ́ olùdé Christmas tá a ṣe gbẹ̀yìn gbogbo olùdé tó wà ń bẹ̀ àsanwó ẹni tó bá ń ṣe láàbá ẹbí ìlọ́wọ́ ẹ̀ àwọn shipping company wọ́n máa mú owó yẹn wọ́n á gbélé báyìí ni ẹ bá lọ complain wọ́n á ní ẹ̀hẹ́n kíníkan nígbà tá àríyàn tó máa jà fún wa ní ìtọ́ fẹ́ máa sọ ọ̀rọ̀ àwọn station wa ní orí bíbá yìí ni tó wọ́n máa pé ìwọ tó mọ̀ wá kò yẹ kó tún máa lọ sọ̀rọ̀ wa lórí social media ọ̀rọ̀ àwọn station tí bá gbé wá ẹ̀gàn ẹ̀hẹ́ẹ̀tì àwọn Yorùbá bọ́mí ìfẹ́ gbé wá torí àwọn tó ń jẹ́ ọ̀gá nínú wọn tó tún jẹ́ ẹ̀gbọ́n tèmi ni wọ́n ní ìdẹ̀fẹ́ nǹkan tó yẹ kó máa dá kinní lẹ̀ tí n bá ṣe orúkọ bẹ́ẹ̀ wá ní àbúkì kò yẹ kó jẹ́ ìwọ kíníkan mi òun ló jẹ́ kí n sì máa wò wọ́n àwọn ṣiṣẹ́ wọn ò ní sọ̀rọ̀ wọn ò ní sọ pín wọn náà ń gbowó tẹ́ bá tiẹ̀ ń gbowó ṣé ẹ wá kàn wá ni débi pé gẹ̀ẹ́tì bá gbaṣẹ́ ń sìn tó bá gbaṣẹ́ 1 million ẹ má jẹ́ ń parọ́ tán yìí àfi égè tó yẹ pé ó ṣe mọ̀gòmọ́gó díẹ̀ nílẹ́jọ́ mẹ́ta yìí ó ní bó ṣe jẹ́ lẹ́ máa fi rí pátipẹ́lẹ́ máa fi rí 30,000 jẹ lórí 1 million yẹn torí irú èèyàn bí èmi báyìí tí n bá gbaṣẹ́ èmi máa láì kí n san owó tó yẹ pé tí ọlọ́yẹ custom gan bá múṣẹ́ yẹn èmi gan á lè dúró màá lè dúró pé yes èmi ni mo ṣe àlìsẹ èèyàn bá fún ẹ ní 1 million tó sọ bí 750 fún duty at least kò síbi tó lè gbẹ́jọ́ yẹn lọ ó máa jẹ̀bi ó máa jàre importer àwọn custom gbà tún wò pé wọ́n gbá lẹ́nu ọ̀rọ̀ bí wọ́n máa já kíwó sí ni wọ́n sọ pé báyà kọ́ máa gbó tó yẹ pé wọ́n fẹ́ sì sí mọ́tò wọ́n fẹ́ sì ṣiṣẹ́ yẹn bọ́ pé kọ́ fún yín ní 1 million ẹ̀kọ́ tó dẹ̀ yá àwọn tó wà náà nìyẹn àwọn tẹ́ máa fún iṣẹ́ tẹ́ pé bá ti pèèyàn kínní tó sọ pé òun máa gba 1 million ẹgbẹ̀rún kẹtọ́ ní òun máa gba 1 million ẹ wá pèèyàn kẹta wọ́n ní ẹ mú 600,000 wá ṣé ẹ mọ̀ pé wàhálà ti wà ń bẹ̀ ẹ wá fún wọn 600,000 tán wàhálà wa gorí iṣẹ́ àwa náà lẹ ti máa padà bọ́ ó ti ṣẹlẹ̀ sí mi rí dáadáa ni mi tẹ̀ fẹ́ lọ sí apá ibẹ̀ yẹn kò yé mi fẹ́ sọ̀rọ̀ nípa ibẹ̀ yẹn nǹkan tí mi wá ń sọ ní ìsìn ni pé àwọn níbi tí wọ́n láìkè owó dé wọ́n fi ẹ̀mí àwọn ọmọ Nàìjíríà wọ́n fi ta káìtì wọ́n sì síbẹ̀ yẹn á ṣe ibi kan ní gbogbo à ń gbà wọlé àwọn fẹ́ kẹ́ẹ̀dé náà ibi kan náà ní gbogbo àwa tẹ̀léra wa a máa tò máa tán paint máa ṣe kíní kan máa tẹ̀ ká tó wọlé torí ọ̀dọ̀ wa yẹn kò dàbí elder car park ẹni tó bá mọ PTM dáadáa kò dàbí elder park àtẹ́pẹ́ car park tẹ́pẹ́ máa wọlé ẹnu yà ọ̀dọ̀ wa yẹn lè wọlé tẹ̀ bá ní access card yẹn. èmi wọ́n sọ fún mi pé kí ló dé tí ìjọba ò sọ pé kí gbogbo bẹ̀rẹ̀ kó close kí gbogbo àkójọ wà ń lé láti bí ó ń lọ bí 2 weeks tán ti airport nísìn wọn ti ń kà dọ́là ní ọ̀la wọn tún lọ bí iṣẹ́ ẹ sọ fún mi irú owó ni ìjọba wa ń wá kí ni ọ̀dẹ̀ ni pé tó wá ti lè múyàn kan gbogbo àwọn tó bá wà ní aráàdìbẹ̀ ló máa mú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìjọba nífẹ̀ẹ́ aráàlú gan nífẹ̀ẹ́ ara wa ibi tó bá ti ń sọ fún ẹ jẹ́ pé olówó tó máa ná ẹ jẹ́ pé olówó ló jẹ́ kó máa sọ bẹ́ẹ̀ owó ni mo ní
ìtẹ́lọ́rùn ni bàbá ìwà. Ẹni tó bá ní ìtẹ́lọ́rùn gọ́gọ́ ló lówó. Ẹ jẹ́ kí n sọ ẹni tó bá ní ìtẹ́lọ́rùn gọ́gọ́ ló lówó. Kì í ṣe pé mo lówó ṣùgbọ́n ẹ̀mí mi ó jọ mi lójú ju owó lọ. Bó jẹ́ gàrí ni mo mu ó tẹ́ mi lọ́rùn. Bó jẹ́ atárúkú ni mo fi ṣe ẹ̀wà lásèpọ̀ ó tẹ́ mi lọ́rùn ju kí olúwẹ̀ lọ́rùn he àìsàn. Àti pé wọ́n mi lè ò lè gbọ́. Tẹ́gbẹ́ àwọn ìjọba gan òde ní wọn ò ní ṣe bí ìpọ́n rí yín. Ẹ wá máa pariwo ìjọba ò fún yín lówó, ìjọba máa fún yín lówó. Ọjọ́ ìjọba ṣe yẹn mọ́ Nàìjíríà. Wọ́n ti kà wá ní ìsìn tí wọ́n ti ṣe sẹ́sọ̀ ńsìn. Ayé Babangida ni 20 years ago. Ṣé ìjọba gan mọ̀ pé ó mọ ọmọ tó ó mọ iye wa ní Nàìjíríà yìí? Tẹ́ wọ́n á sọ pé wọ́n máa fún yín lówó. Mi rò pé mọ nǹkan tẹ́ ń ṣe Nàìjíríà yìí o. Ẹ̀yin tèmi nǹkan tèmi fẹ́ bá àwọn èèyàn wa sọ ni pé ẹ̀yin tèmi tẹ́ bá wà lọ́hùn yẹn jọ torí Ọlọ́run. Lóòótọ́ lebi wà Nàìjíríà yìí. Ṣùgbọ́n inú kébi pààyàn. Òun kí àìsàn burúkú múyàn èwo ni ó dá ń bẹ̀. Ẹ jọ tó Ọlọ́run tẹ́bi bá pààyàn. Bó wẹ́ títí olúwẹ̀ bó bá máa fi tọrọ ilé kìíní ilé kejì wọ́n á ní tó máa bu gàrí fún ẹ̀. Ju kí àìsàn burúkú wá múyàn tẹ́pọ́n máa gbéyàn kiri èwo ló dáa. Ẹ̀yin tèmi tẹ́ wà lọ́hùn yẹn rún àwọn èèyàn lọ́wọ́ Nàìjíríà. Àwọn èèyàn ti ń ṣe é mo dẹ̀ ń pa àwọn tó ti ṣe yẹn ọwọ́ wọn kò ní kan ìsàlẹ̀ àpò. Tó bá ṣe ń náwó báyìí sí ire á máa bá wọn ni. Ìyẹn tí wá kéré ẹ̀rù àwọn pásítọ̀ wa. Ojú dẹ̀ gbà mí tì. Ojú gbà mí tì fún àwọn pastors wa ta ní Nàìjíríà. Kò wá sẹ́ni tó lè jáde báyìí tó lò máa fi owó lẹ̀ ṣùgbọ́n mú wá òun ni àkèrè ń sọ nílé odò àbọ̀nà ṣe ń pòwò yẹn ẹ mú wá òun lẹ kò wá sẹ́ni tó jáde nínú yín nínú gbogbo wọn Pastor Emmanuel synagogue mo respect máa yẹn tí ò bá tẹ̀ wá ṣe é sí ó tẹ̀ tí máa ṣe ojoojúmọ́ ló ń ṣe kò jẹ́ tuntun mọ́ ó máa gbóúnjẹ fún ọ lówó náà nǹkan yẹn ó máa ń ṣàánú tó gbìyànjú mọ́ pé èyí tó kù ńkọ́ ẹ máa rí àánú ṣe àwọn tí wọ́n wá ń ṣe pásítọ̀ tó tẹ̀ jẹ́ ẹlẹ́yinjú àánú òun náà fẹ́ ràn wá lọ́wọ́ owó tẹ́ wá gbà ń kọ́ ẹ̀ ìjọba wa ẹ gba billions of naira lẹ́ti gbà Ọ̀tẹ́dọ́lá ó ti donate woman tó lówó ìfúnṣọ́ Lákìjà òun náà ti donate owó Àtíkù gbogbo ọ̀nà ti fowó lẹ̀ bàbá wa Bọ́lá Tinubu gbogbo owó yẹn gangan àmọ́ àwọn nǹkan tẹ́ máa fi ṣe é sìn tẹ́ ẹ̀ bá dẹ̀ ná mo kú jẹ́ àwọn ọmọ Nàìjíríà wọn ò ní gbà láàbọ̀ fún yín wọn ò ní mú kékeré fún yín torí ní ìsìn gan ojú wa gan ti wá là owó yẹn à mọ ibi tí ó wọlẹ̀ sí tẹ́ bá ti gbé owó yẹn tẹ́ ẹ̀ ṣe síbi kan gbogbo àwa máa ń fojú ṣọyín lọ́ba àwa máa wo ibi tí owó yẹn wọ ilẹ̀ sí bẹ́ẹ̀ ni torí ilé Nàìjíríà tá a wà yìí káyọ̀ lòdù ní by yourself ẹlẹ́rùgbẹ́rù ẹni ó ní Nàìjíríà wà yìí kórìíwa ọlọ́jọ́ òní kó má jẹ́ kórìíwa gbàbọ̀dẹ̀ orí àwọn ọmọ wa kó má gbàbọ̀dẹ̀ àrùn kòrókòrò kó má wọlé wa coronavirus kó wá bí gbà lọ kọ́nà bá wa fẹ́ atẹ́gùn yẹn kó bá fẹ́ dànù kó lágbàáyé lágbára Ọlọ́run kò yẹ yín sẹ́yìn tèmi lágbára Ọlọ́run kọ́nà máa yẹ kó wá kó gbàbọ̀dẹ̀ mo tún sọ torí mo dé láyé ẹ̀rù Ọlọ́run bà mí àwọn ẹni tó kọ́ sọ pé àánú ṣe mí o ẹ̀rù bà mí o àánú ṣe mí o ẹ̀rù bà mí o ibi ayé yìí lọ àwa ò mọ ọmọdé lágbà ká má gbàdúrà o ayé yìí lè o ẹ rọra ará mi járonú o ibi ayé yìí lọ àwa ò mọ ọmọdé lágbà ká má gbàdúrà o ayé yìí lè o ẹ rọra ẹ jẹ́ ká máa gbàdúrà orúkọ tèmi ò dẹ̀ tún yí padà o Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi kò ní jù báyìí lọ ní alẹ́ eléyìí tá a fi wà ń lé ẹ̀yìn tèmi bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe tèmi nìyẹn o ẹ jẹ́ ká kúnlé àdúrà ká wọnú àwẹ̀ bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe má fi dọ́là bẹ́ẹ̀ mo lè ó lè dá ní ìsìn 7 days bíríbírí màá wọnú ẹ̀ lọ torí mo mọ̀ pé mi nílò anywhere
mi lọ sẹ́niwẹ̀ so kí mi máa ṣe kí máa gbàdúrà ẹ̀ka náà fi nàìjíríà sínú àwẹ̀ ká fi nàìjíríà sí àdúrà kí ọlọ́run kó bá wa tò orílẹ̀-èdè yìí àwọn tó ń ba nàìjíríà jẹ́ kọ́lọ́run bá wa mú wọn kúrò kọ́lọ́run bá mú àwọn èèyàn gidi wá àbí kẹtọ́ àbádẹ́ tí kúrò kọ́lọ́run bá fi ìfẹ́ wá kó fi sí wọn lọ́kàn so kò ní jù báyìí lọ lémi o ẹ bá mi subscribe ẹ dẹ̀ gbéṣẹ́ wá clearing agent lèmi ń ṣe ẹ gbéṣẹ́ wá ẹ gbé kọ̀ǹtínà yín wá ẹ gbé káà yín wá truck ní jeep any type of motor ẹ gbé wọlé ẹ pè mí ẹ pè nọ́mbà mi ẹ ṣé mo dúpẹ́ bye bye o.